ayé ló ń gbọ́ ọmọ ọba àkútọ̀sùn ayé la sọ̀rọ̀ kẹ́lẹ́ ẹ̀ bójú ògbẹ́ ìgbẹ́ oníròfẹ́ ní ìkọ̀ọ̀kan ẹni ò fọ̀rọ̀ lò ní òròjọ́ ẹ fúnka ó ọlọ́run má jẹ́ ń tẹ́ ní títà má jẹ́ kí ìkà ó bá mi gbé bàbá mi wáyé di àríyọ̀ ẹ bá ń dá sí i. Àjísára fàdíyìn ayé ò dá ìkàláyé ọwọ́ wọn ò ní tẹ̀wá o torí ìkà ò màrà ìkà ò pé kílé alára ó má má wó ìkà ò pé kílé alára má bàjẹ́ ìkà ò pé kọ́mọ ẹnìkan ó má má po ọlọ́mọ fi wá fáyé mú má fọmọ wa lé wọn lọ́wọ́ torí wa ẹ̀dá burú ju ti ṣe ìtọ́ni lọ ọlọ́mọ pa wá fọ̀táyọ̀ o. 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 ẹ kú kàlẹ́ o gbogbo ẹ̀yin ìyá wa ayé ò ní pa wá fọ̀táyọ̀ o. èmi náà mà tún ni Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala Ìtumò Àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìṣubú ojú oorun, ìṣubú ojú àlá. Gbogbo ẹ̀yin tẹ́ máa gbọ́ mi ẹ̀ ní ṣubú dànù o. Ayé ò ní gbé yín ṣubú o. Àrìnyè lẹ́ máa rìn o. Gbogbo náà ogun tọ́ta bá dá kalẹ̀ ẹ̀ máa da kọjá ni ẹ̀ ní kó sínú ogun. Àlá yìí kéré lójú ìtumọ̀ rẹ̀ kẹnu. Àlá yìí ó kéré lójú ìṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ọkẹnu. Àwọn èèyàn ti la tó ti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ìran aburú ò ní ṣe sílé ẹnì kọ̀ọ̀kan wa o. Tí a bá sábà máa lá àlá yìí pé òun lọ lójú ọ̀nà ṣàdédé òun ṣubú. Tí a bá tún dìde tó tún ṣubú. Ó rìn lọ ní o, ó tún rìn lọ, ó tún ṣubú. Kẹ́nìyàn kó tẹra mọ́ àwẹ̀ àtàdúrà dáadáa. Kó tẹra mọ́ àwẹ̀ àtàdúrà dáadáa. Ẹni yìí dá ìyọ̀ dáadáa ni. Ṣùgbọ́n bí ṣe máa gbìyànjú dáadáa fáwọn èèyàn tó ìkà wọ́n yí ká ni tó jẹ́ pé ìṣubú ẹ̀ ni wọ́n ń wá. Tí o bá ṣubú tó dìde fúnra rẹ̀ mo kẹ́ ọ kú oríire. Tó bá ṣubú tọrẹ ní gbé ọ dìde mo kẹ́ ọ kú oríire. Ṣùgbọ́n béèyàn bá ṣubú àbẹ́yàn já kòtò ni ó ṣubú kọ̀rẹ́ ní gbé wọ́n ń pariwo ẹ̀ẹ̀bù tàbí kọ́ máa sọ pé ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ títí tó fi jí ó lè díẹ̀ ó lè díẹ̀. Kódà ọ̀nà tálá yìí máa gbà wá ọ̀pọ̀ rẹpẹtẹ àní kó sọ́wọ́ àwọn agbénipa àní kó sínú ìdè ayé. Àlá yìí a máa la ikú lọ. Àlá yìí a máa ṣẹ tí àwọn ẹni ibi tí wọ́n bá ń wá ni láti pa ni. Ṣùgbọ́n gbogbo ọ̀nà tí wọ́n bá ń dá tó yẹ pé bó ṣe ń lọ́la yìí tó ń ṣubú lójú oorun tó ń dìde àbọ̀ jálùkòtò orí rẹ̀ yọ pò kí ọ kú oríire. Dáadáa rẹ tó ń ṣe má fi lẹ̀ o tẹra mọ́. Máa ṣe dáadáa kó sì máa sin lọ́wọ́ rẹ déédéé kó sì máa gbààwẹ̀ ó máa ṣàdúrà máa ṣe sàrà àbágbára rẹ bá ti mọ. Ìṣẹ́gun rẹ̀ ó máa lékún ni. Ọ̀tá ò ní mú wa o. Ọ̀tá ò ní mú wa o. Ẹ ti di báyìí àlá yìí kéré lójú àmọ́ túmọ̀ rẹ̀ ọ̀kẹ́nu. Ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group 08032983298 òun lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ wa. Ẹ má fi WhatsApp kọ̀ pè mí o ẹ sì má fi mẹ́sẹ́ẹ̀jì ilẹ̀ fún mi o
tó bá pè mí látòrí fóònù rẹ direct bó ṣe jẹ́ nu torí a máa jẹ dátà tẹ́ bá ń fi ohùn sílẹ̀ tàbí tẹ́ bá ń sẹ́ndì tẹ́ bá ń fi whatsapp call pè wá ní máa ń jẹ dátà sòtìyé báyìí àdúrà gbogbo wa gbà o àní kú ọ̀nà bí èéfín àríyé ní gbogbo wọn máa yìnyín o orúkọ mi ní Lukman ọmọ àyádáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bí mẹ́sẹ̀gì yìí bá ti tì ọ́ lọ́wọ́ má dé mọ́lé ìwọ náà máa fọ́n káàkiri ni ọ̀tá ò ní tilẹ̀kùn mọ́ ire ayọ̀ wa o ire ayọ̀ wa yóò máa tẹ̀ wá lọ́wọ́ ni ire kàbìtì. Ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n. Ayé máa tún mi dá tọmọtọmọ láwùrọ̀ bí. Ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé máa tún mi dá tọmọtọmọ láwùrọ̀ bí. Ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé máa tún mi dá tọmọtọmọ. Ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé máa tún mi dá tọmọtọmọ láwùrọ̀ bí. Ayé àkàmọ́ra aráyé kúrò. Ayé ló ń jà nàmọ́nàyé káyé máa nà mí o. Kọ́ má fà mí lọ́fà tọmọtọmọ ẹ bá mi sàmì. Ìgbàgbọ́ kan ò sí nínú ká sọ wípé ayé ò sí. Mélòó ẹni tó lówó táyé ti gbóṣì fún. Tẹ́tí gbọ́ nípa aláàbòyún tó foyún bí ìjàpá. Ẹgbọ́ sọ́lọ́run ló ṣe yẹn. Iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá burú ju ti ṣe tọ́ni lọ. Ọmọlúàbí tó jára ẹ̀ tí ò láàrin títì o. Bí ò bá lọ́wọ́ ayé nínú ajáfọwọ́ fani. Kò fàsìkò yìí tọrọ fún gbogbo aláboyún ayé. Ayé ò ní pọnmi sí yín nínú lọ́la Muhammad tọ́ a. Ayé sọ gbàdọ̀ gbọ́n, ayé sọ gbàdọ̀ gbọ́n, ayé máa tún mi dá tọmọtọmọ aláwùrọ̀ bí. Ogun nílé ayé ọ̀rẹ́ mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ayé àtijọ́ àsọpá ayé lè àsìkò tí ń lè. Ó ṣẹ̀ṣẹ̀ wá lé ní nísẹ̀yìn kọ́lọ́hún kó wáyọ̀. Gbogbo nǹkan tí kò ṣẹlẹ̀ rí ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé máa tún mi dá tọmọtọmọ aláwùrọ̀ bí. Yá àfi ìṣùdàbò ẹ̀bùn mi ọba tó láyé. Yá àfi ìṣùdàbò ẹ̀bùn mi ọba tó lọ́run. Àbọ̀ ẹ tó nípọn jẹ́ wírin lọ ní kó gbé wọ̀ mí. Bàbá ní kẹgbẹ̀rún sójà kó máa sí nìyàn. Ta tún fẹgbẹ̀rún ọlọ́pàá fún òtún ó bá ń tẹ́ni. Torẹ́ ni a tún ní kó wá sọ ní kó lè gbà bọ̀dé o. Sọ ẹ tó nípọn jẹ́ wírin lọ ni mo fẹ́ Olúwa. Torí iṣẹ́ ẹ tó nípọn ọba Ọlọ́run ni kì í bèèrè rárá. Yàrá bísú dàbọ̀ ẹ̀bùn mi mo ti ṣàjíẹ́. Ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé ń sọ gbàdọ̀ gbọ́n, ayé máa tún mi dá tọmọtọmọ aláwùrọ̀ bí. Ìdí máyé ẹ̀fún mọ́ wa, ayé ló ń dìra wọn. Ìdí máyé ẹ̀fún mọ́ wa, ayé ló ń dìra wọn. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ ọjọ́ ẹ máa gbọ́rọ̀. Ọmọ kan.